ní èdè Yorùbá. Káàbọ̀ sórí ètò wa photography ní èdè Yorùbá. Orúkọ mi ni Gbénga ọmọ Muritala. Ní ẹ̀kọ́ àkọ́kọ́ a ṣàlàyé fún wa pé kí ni photography. A ṣàlàyé wípé photography jẹ́ yíya àwòrán pẹ̀lú ìmọ́lẹ̀. Ọ̀sẹ̀ tó kọjá a sọ nípa oríṣiríṣi àwòrán tí a lè yà tá ń pè ní types of photography. Mo lérò pé gbogbo àlàyé tá a ṣe fún yín ó yé wa yéké. Ẹlòmíà sì máa rò pé mo ti mọ nǹkan tí àwòrán jẹ́, mo ti mọ oríṣiríṣi àwòrán tí mo lè yà. Iṣẹ́ wo mo fẹ́ lò tí máa lè fi máa yàwòrán yìí? Ní ọ̀sẹ̀ yìí a ó máa ṣàlàyé fún wa oríṣiríṣi ayàwòrán tí a lè lò gẹ́gẹ́ bí ẹni tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí máa kọ́ photography. Photography ní èdè Yorùbá. Àkọ́kọ́ tí a lè lò òun ni ẹ̀rọ alágbèéká wa tá ń pè ní mobile phone. Tẹ́ bá lọ sórí ayélujára ẹ ó rí oríṣiríṣi àwòrán tó ti fi ẹ̀rọ alágbèéká yìí yà tá ń pè ní mobile phone. Ọ̀pọ̀lọpọ̀ wa la máa wo kíní ìyá pé ká máa fi gbà pé ká máa fi pè ní. Ṣùgbọ́n àwọn òyìnbó ti jẹ́ kó rọrùn fún wa bí ó ṣe wà yìí. Tẹ́ bá wọnú ẹ̀ dáadáa ẹ rí kámẹ́rà nínú ẹ̀ tẹ́ lè fi ya nǹkan. Ká tó parí ètò yìí a ó jáde a ó fi ya àwòrán kẹ́ bá lè rí àrà tí ẹ̀rọ alágbèéká yín lè dá láti fi ya àwòrán oríṣiríṣi tẹ́ fẹ́ yà. Photography ní èdè Yorùbá. Ẹlẹ́kejì òun là ń pè ní point and shoot. Kámẹ́rà ìkó ṣe point and kill bí àwọn ọ̀rẹ́ mi kan ṣe máa fi ṣe èyẹ tó máa ní point and kill. No, rárá o, point and shoot ni. Òun ló wà fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó fẹ́ràn láti máa ya àwòrán. Wọ́n tẹ̀lé má jẹ́ ayàwòrán rárá. Kọ́ tó fi ń pè ní point and shoot ni pé bóyá o mọ̀ ń pa photography o àbí o mọ̀ ń pa photography o ṣáà ti tàn kí o gbé síwájú èèyàn báyìí kó tẹ̀. Kí má parọ́ fún yín ẹ lè fẹ́ lọ ya ìgbéyàwó onígbéyàwó kẹgbẹ́rú eléyìí lọ. Photography ní èdè Yorùbá. Ìkẹta òun là ń pè ní digital SLR tí ọ̀pọ̀lọpọ̀ mọ̀ sí DSLR. Eléyìí ni ó gbòde nísìn gẹ́gẹ́ bí ayàwòrán tí ẹ mọ sẹ́yìn níṣẹ́ tí ẹ mọ nǹkan tẹ́ ń ṣe. Ayàwòrán yìí ni ó jẹ́ kí ẹ máa lò. Nǹkan tó jẹ́ kí DSLR fi yàtọ̀ ni pé ẹ lè yọ ojú ẹ̀ kẹ́ fi ojú míì sí. Ojú tí mo sọ ẹ̀ òun là ń pè ní lens. Bí mo ṣe yọ báyìí kò lè rí nǹkan kan mọ́, kò lè rí nǹkan kan yà mọ́. Nǹkan tó ń jẹ́ kó ya nǹkan rèé tá à ń pè ní lens. A lè wá níbì kan jẹ́ pé àyè ò gbà wá. Lens tá a máa lò ó máa yàtọ̀ sí ibi táyè bá wà fún wa láti ya àwòrán. Ẹ lè fẹ́ ya àwòrán kan tó jìnnà. Èyí tí ẹ máa lò ó máa yàtọ̀ sí tẹ́ bá fẹ́ ya àwòrán kan tó súnmọ́ yín. A sì ń bọ̀ a sì máa ṣàlàyé lórí oríṣiríṣi lens tó wà. Ẹ̀kọ́ wa lónìí kọ́ nìyẹn. Ẹ jẹ́ ká lọ sí ìta kí a lọ fi wọ̀nyí nǹkan tẹ́ lè yà pẹ̀lú gbogbo àwọn oríṣiríṣi kámẹ́rà yìí. Mo ń padà bọ̀. Photography ní èdè Yorùbá. Photography ní èdè Yorùbá. Káàbọ̀ padà sórí ètò wa. Mo lérò pé ẹ rí gbogbo àwọn àwòrán tí a yà pẹ̀lú oríṣiríṣi ayàwòrán tí a ṣàlàyé fún yín lónìí. Ẹ rọ̀ yín pé kí ẹ gbìyànjú láti ya àwòrán pẹ̀lú ẹ̀rọ alágbèéká yín. Bó jẹ́ point and shoot lẹ ní ni o àbí DSLR ẹ yà kí ẹ sì fi ránṣẹ́ sí wa. Kẹ́ táàgì wa lórí Instagram handle wa @Studio85 Productions and Events. Ká bá lè mọ bí ẹ ṣe ń ṣe bóyá ó yé wa àbí kò yé wa. Tẹ́ bá dẹ̀ ní ìbéèrè kan àbó mìíràn tẹ́ fẹ́ fi ránṣẹ́ sí wa ẹ tẹ̀ sórí ẹ̀rọ tó wà lórí àwòrán yín a dẹ̀ máa dá yín lóhùn ní kọ́mọ́nkóbó.
orúkọ mi ò yí padà Gbénga ọmọ Muritàlá ó di ọ̀sẹ̀ tó ń bọ̀. Photography ní èdè Yorùbá.